a rí awuyewuye pé gbogbo àwọn kan táwọn ms bàbá ń kà wọ́n mislead àwọn èèyàn ni, wọ́n ń parọ́ ni, wọ́n ń ṣì àwọn èèyàn lọ́nà ni, ìtúkùtù ló ń tú nínú Quran, ọ̀tọ̀ nìkan tó wà níbẹ̀, ọ̀tọ̀ nìkan tó ń sọ. So a dẹ̀ rí pé ó pẹ̀lú nǹkan tí ó fà á tí mo fi challenge gbogbo àwọn àfáà yẹn pé òkè ẹ̀yin àfáà tí mo dárúkọ yìí tó bá jẹ́ pé ẹ mọ̀ yìí pé nǹkan tá à ń sọ yìí irọ́ ni, a challenge yẹn jáde síta, ẹ debunk àwọn nǹkan tá à ń sọ. So a dẹ̀ rí pé a rí èèyàn kan tó jáde àfìgbà tí àfáà àlífà àgbà tán ní àwọn máa dáhùn gbogbo àwọn ìbéèrè wa. So gẹ́gẹ́ bẹ́ẹ̀ dẹ̀ ṣe mọ̀ ọmọ Yorùbá ni wá, so ìbéèrè wa gbogbo àwọn nǹkan tá a ní lọ́wọ́ kọ́ńkọ́n fáwọn gbogbo àwọn nǹkan tá a ti ń kà bóyá ṣe ni à ń mislead àwọn èèyàn àbí òdodo là ń sọ. So ìdí tá a fi wà ń bí nìyẹn láti question. Torí ẹ̀ wà ń bí nìyẹn. I'm not here to answer any question. Àwọn nǹkan tá à ń kà yẹn o irọ́ ni òdodo ni nǹkan tá a fẹ́ mọ̀ lálẹ́ yìí nìyẹn. Tẹ́ bá wá ní àwọn ìbéèrè míì tẹ́yìn fẹ́ bi mí ẹ invite mi sí orí péèjì yín tí n bá ráyè màá wá. It's as simple as that. Ibi àwọn èèyàn ló ń sọ pé nǹkan tá à ń kà irọ́ là ń pa ìtúkùtù là ń tú, àwọn nǹkan yẹn la fẹ́ fi wọn aráyé kí wọ́n rí. Ẹlẹ́ẹ̀kejì ọba àwọn èèyàn mọ bá ṣe ń ṣe shows wa tá a bá gbé àwọn nǹkan yìí wá tó bá jẹ́ English ni tí n bá kà ní English olówó Èkó máa ń tú sí èdè Yorùbá, kò ń ṣe pé bóyá mò ń sọ̀rọ̀ wọ́n ń sọ̀rọ̀ náà. Tí n bá kà ní English nǹkan tí mo kà ní English yẹn wọ́n á tú sí èdè Yorùbá nítorí àwọn tí wọn ò gbọ́ èdè Gẹ̀ẹ́sì yẹn. Torí ìyá wa tó wà níbí tán máa béèrè question English náà gbọ́, wọn ò gbọ́ Yorùbá púpọ̀, so wọn ò lè kà ní English ká tún sọ pé kán tún tú ní èdè Yorùbá, ṣe understand. So ìyá wa yìí sìn ìdí tí olówó Èkó fi wà níbí nìyẹn in case tí wọ́n bá fẹ́ tú anything. Àwọn náà lè ṣe bẹ́ẹ̀, wọ́n ní èèyàn kan lè ka Arabic kẹ́lòmíì tú sí Yorùbá, èèyàn kan lè ka English kẹ́lòmíì tú sí Yorùbá, wọ́n free. But báwo wa ṣe ń ṣe style ti wá láti ilẹ̀ òun ni. bàálà lè ẹjọ́ ṣe sùn ẹjọ́ ọba ṣe gbogbo kí n lo ẹ̀ka ti yan lọ. Mr. Ọládélé ẹ̀hún mute. Mr. Ọládélé mute. Mr. Ọládélé mute. Oya ta ló fẹ́ sọ̀rọ̀. Náà ẹ ṣeun ọba ṣe rí nǹkan tó ṣẹlẹ̀ ni pé. A ò gbọ́ yín mọ́ o King ẹ jẹ́ kí Islamic acknowledge. Ẹ ṣeun mo ti ń sọ̀rọ̀ báyìí mi máa ń tó mùtù mi àwa tẹ́ ẹ rí. King ẹ mute. Ẹ jẹ́ kí Islamic acknowledge sọ̀rọ̀. Islamic knowledge sọ̀rọ̀. Mo kí gbogbo ilé ẹ̀ kalẹ̀ o. Nínú nǹkan tí mo gbọ́. Their waiting period shall be 3 months. Àsìkò àti dúró wọn jẹ́ oṣù mẹ́ta. Upon which another man asked, Ọkùnrin mi béèrè pé, Oh Rasulullah, Muhammadu, what about the waiting period of those who do not have menstruation because they are too young? Kí ni àsìkò àti dúró fún àwọn ọmọ kékeré àwọn ọmọ pẹ́níṣín tí wọ́n ti máa ṣe nǹkan oṣù torí ọjọ́ orí wọn kéré gan. Their waiting period is 3 months. Àsìkò àti dúró tàwọn ọmọ yẹn náà jẹ́ oṣù mẹ́ta ìyẹn fún àwọn ọmọ kékeré. Another man asked, what is the waiting period of those who are pregnant? Ọkùnrin mi béèrè pé àsìkò wo ni láti dúró fún àwọn tó ní lóyún. Their waiting period shall be till they bring forth their child. Wọ́n ní àsìkò ẹ̀ máa fi dúró fún àwọn tó lóyún ni tó bá ti bímọ. And whoever keepeth to Allah's duty, ẹni tó bá gbọ́ nǹkan tí Allah sọ tó mú tá Allah ṣe. Whoever fears Allah regarding what he commands, ẹni tó bá yà Allah tó tẹ̀lé gbogbo òfin Allah, he will make their matters easy for them. Allah máa ṣe gbogbo nǹkan ní ìrọ̀rùn fún wọn. Thank you. Madegbe, another scholar. Jaka Ibn Kathir. Ibn Kathir said the either of those in menopause and those who do not have menses. Wọ́n ní tẹ́ bá fẹ́ kọ́ obìnrin tí wọ́n ti kọjá àti ṣe nǹkan oṣù àti àwọn tí ó ti máa ní nǹkan oṣù.
Allah the Exalted clarifies the waiting period of the woman in menopause. Allah sọ àsìkò àti dúró fún àwọn obìnrin tí wọ́n ti darúgbó tí wọ́n ò ṣe nǹkan oṣù mọ́. And that is the one whose menstruation has stopped because of her older age. Ó nítorí pé wọ́n ti darúgbó nǹkan oṣù wọn ti dúró. Her iddah is 3 months. Ó ní oṣù mẹ́ta lè fi máa dúró fún wọn. Instead of the 3 monthly cycles for those who menstruate. Ní ìyẹn fún àwọn tí wọ́n ti máa ṣe nǹkan oṣù náà. Nǹkan oṣù mẹ́ta lóru. The same for the young who have not reached the years of menstruation. Ó ní fún àwọn tí wọ́n ti máa ṣe nǹkan oṣù wọn tí tó àwọn tó lè máa ṣe nǹkan oṣù. Now, mo máa dúró níbẹ̀, ìbéèrè mi méjì nìyí. Kí ni age marriage nínú Islam, number 1? And number 2, according to nǹkan tá a kà, ṣé lóòótọ́ ni ṣé a lè fẹ́ ọmọ kékeré àdẹ̀lẹ̀kọ́ sílẹ̀? Because tó bá mean pé a ti kọ̀ wọ́n sílẹ̀, ó means pé a ti bá wọn ṣe àjọṣepọ̀ ni. Because nínú àyà 33:49, ó ní pé if you marry a believing woman, tẹ́ bá fẹ́ obìnrin tó nígbàgbọ́, tẹ́ bá fọwọ́ kàn before you touch them, ẹ ti divorce wọn, ẹ ti talaq wọn, wọn ò need láti dúró, kò need waiting period. But nínú àyà yìí, a ti rí wípé waiting period ti wà. Why? Because wọ́n ti ṣe àjọṣepọ̀. So, èmi máa mute, máa fún one of our Muslim brothers ní chance láti respond sí mi. Ẹ ṣé sir. Ó yá, ta ló fẹ́ fún wọn lésì? Ṣé àfa àgbà ló fẹ́ fún wọn lésì ni? Bọ̀ tó inú mi máa dùn kí àfa àgbà máa coordinate kíní ẹ̀. Ta lẹ fẹ́ kó fún wọn lésì àfa àgbà? Ta ló máa fún wọn lésì? Ẹ hàn mute o. Àlífàgbà àbí wọn sí bímọ ni? Mi jẹ́ ọmọ pẹ́ ti mute mi. So ta lẹ fẹ́ kó fún wọn lésì? Èmi ni màá fún wọn lésì. Àbí ṣá anybody náà brothers tán fẹ́ sọ̀rọ̀. Ẹ kọ́ tẹ̀síwájú. Tẹ́ bá ti tẹ̀síwájú, àwa lè ṣe talik. Gbogbo nǹkan báyìí náà láti yanjú tẹ́lẹ̀. Hayakum. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الأمين وبعد sister tí wọ́n sọ̀rọ̀ ṣé wọ́n lè kó ti àyà tí wọ́n fi sọ̀rọ̀ lẹ́ẹ̀kan sí then ẹni tó bá wọn gbé sójú screen kó bá wọn gbé síbẹ̀ padà. Surah Al-Talaq. Ilé bá gbé sí lọ́dọ̀ mi bí báyìí. Ok, ẹ jẹ́ kí sister yẹn máa answer. Èmi máa gbé sí lọ́dọ̀ mi. Now. Èmi máa gbé sí lọ́dọ̀ mi, mo lè bá yín gbé sí lọ́dọ̀ mi. Ó ní yìí lójú screen náà. Okay. Now, òótọ́ ni pé Ọlọ́run ọba àlékè ọlá ó sọ̀rọ̀ nípa process tọ́lák nínú Al-Qur'an. Ó dẹ̀ fìdí ẹ̀ múlẹ̀ fún wa dáadáa. Gbogbo yín lẹ ti rí òtítọ́. Gbogbo yín lẹ ti mọ irọ́. Ibi tó bá wù yín ni kẹ́ ẹ tẹ̀lé. Ìwọ tó bá wù láti ṣe mùsùlùmí ló máa ṣe, ìwọ tó bá wù láti padà sí ṣẹ̀sìn ló máa ṣe. But debate yìí sì kún ẹyọ kan. Ẹ jọ̀ọ́ tó Ọlọ́run. We still need this debate again. So a need àwọn mùsùlùmí tó ka Quran dáadáa. Tí wọn kì í ṣe ẹlẹ́jọ́ wẹ́wẹ́. Ó dẹ̀ ṣe tí àfà Adégúnwà bá sì wà ń bí ó dà pé yẹn ka Quran díẹ̀ tí àfà Adégúnwà bá sì wà ń bí bí a kọ́ padà sókè ṣe rí ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí question tó yẹ ká dáhùn ìṣẹ́jú kan àwa ń dáhùn ẹ̀ ní 10 hours no. Hello ṣé ó dá kéèyàn máa fẹ́ ọmọ kékeré kàbí kò dá kéèyàn kò dá o Al-Quran báyìí ló sọ pé kò dá àdìtì tí ẹ kà yẹn fake ni proof tó fi jẹ́ fake lélẹ́yìí finished kò lé àwọn fúnra wọn rí instead of ká máa rojọ́ are we a kid mo fẹ́ dóbò látàárọ̀ ẹ̀jẹ̀ kí ráyè dóbò mi ṣé ìlà fẹ́ jókòó tì ní mi ò ráyè o so please we need people that know how to read Quran tó mọ inú ẹ̀dọ̀ ìfun Quran tó máa wá defend kíní yẹn kì í ṣe wípé bóyá
àwa ṣe bias anybody and then gbogbo ilẹ̀ wa ń bí sí ẹ̀yẹ ènìyàn Kristẹni dá Mùsùlùmí dá ìṣẹ̀ṣe dá okay ilé tí gbàgbọ́ ẹ bá rọ̀ mọ́ go and do it okay but wọ́n sáà ti fetí ẹ gbọ́ wọ́n ti gbọ́ rere wọ́n dẹ̀ ti gbọ́ ibi tí gbàgbọ́ ẹ bá rọ̀ mọ́ go for it that is it so but ó dùn mí ká ní pé ṣé Usati Adégúnwà sì wà ń bì ṣé Adégúnwà sì wà ní comment section because àwọn yẹn wọ́n ka Quran wọ́n ka a lot of things yeah. Ó dùn mí o mo rí Adégúnwà ń sìn o wonder láti bo I need them to defend the kini yẹn without argument without anything we need the argument no argument. Hello sir. Hello, yeah, I got Solomon.